Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on Point by Two ṣe wà lẹ́ni. Thank you for joining me. Yes, mo park tẹ́rí ẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Eléyìí black seed powder ni bet black seed powder tiwantiwa titiwa kìí ṣe titi yín, you understand? Eléyìí ó tún gbéṣẹ́ dání àásán pẹ̀ láìpẹ́. Yes, eléyìí là ń pè ní engine àásán pẹ̀ ṣé yín. Eléyìí là ń pè ní fífọ̀. Yes, ṣé yín. Eléyìí là ń pè ní tiwantiwa. Yes, ẹ̀yin tèmi àwọn tó bá ti bá mi rajà wọ́n mọ gbogbo logo gbogbo dídíndọ̀dín tí mo sọ yẹn. So yẹn before kí n tó lọ into àwọn nǹkan tí mo ń fi hàn yín sharp yẹn, mo ṣe program kan ní last week nípa ọkọ tó ń sọ pé ojú abẹ́ ìyàwó òun ó ti sú òun, that is to say wọn ò fẹ́ kí wọn báyàwó òun sùn mọ́. Ọkùnrin yẹn nìkan kọ́ o, ọkùnrin púpọ̀ pọ̀ out there because kò í ṣe òun nìkan ló ti kọ́kọ́ sọ, like even ó ti ṣe díẹ̀ bí last step àṣẹ. Yes, àwọn ọkùnrin mélòó kan sọ fún mi until tí mo wá sọ nípa ìlórí bíbí tí mi wá réyàn kankan sọ ń pẹ̀ mọ́ tí ẹnìkan tí wá sọ fún mi again. Yes, ọkùnrin púpọ̀ ń witness ẹ̀, àwọn obìnrin púpọ̀ dẹ̀ suffer kìíní lóòótọ́ tí wọn ò lè sọ̀rọ̀ pé báwo ni ká ṣe gbọ́, ọkàn mi ò sí mi lásán wò mọ́, báwo ni ká ṣe gbọ́. Well, no problem. Mo dẹ̀ sọ fún yín, mo ní tó bá yẹ pé ìlú Haúsá ni, mo ní wọ́n máa sọ yí pé sányín àbí àlìjànú. Mo ní ẹ kàn sí mi lórí product mi. Tá bá wá sọ pé èdè Yorùbá ìdákọ́lẹ̀ special la máa pè. Tá bá wá sọ pé èdè lóyìnbó erectile dysfunction ni la máa pè. Like ọkàn rẹ ò wà fún ìyàwó rẹ mọ́. Tí ọkàn rẹ ò bá wà fún ìyàwó rẹ mọ́, ṣé ará àta ni ọkàn rẹ máa wà fún? Like nǹkan kan ṣe ẹ́. So kó tó di pé mo lọ sí product mi, ṣé ẹ rí òjò tẹ́ ẹ rí àǹfààní ni fún wa o. Àǹfààní ni fún wa láti ọ̀dọ̀ Elédùmarè. Kí la fẹ́ fi omi wé? Omi ẹ̀bùn ni láti tún ní ayé wa ṣe. Like water is birth. Yes, water rebirth ni. Water continuous ni. So yẹn without water báwo ni a ti cut short? Without water a ní lè jẹun. Ọlọ́run wá fún wa ní ẹ̀bùn tó ń jẹ́ òjò. Ìwọ tó bá nígbàgbọ́, tó gbàgbọ́ nínú Ọlọ́run, nínú iṣẹ́ t'Ọlọ́run dá, tó dẹ̀ ní faith, because faith ó ṣe kókó. Then 3 ọ̀rọ̀. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo nǹkan t'Ọlọ́run dá, faith, ọ̀rọ̀. Nǹkan t'Ọlọ́run dá, faith, ọ̀rọ̀. Tó bá ti mọ bí wàá ṣe lò láti fi take ayé rẹ, nǹkan kékeré ni. Gbogbo nǹkan t'Ọlọ́run dá, eléyìí Ọlọ́run dá, ó dẹ̀ mọ reason t'Ọlọ́run fi dá. Nítorí ẹ̀ máa fi gbàdúrà sọ́lọ́run. Mo ní faith ó máa ṣiṣẹ́. Ọ̀rọ̀ là ń bá lẹ̀ sọ tílẹ̀ fi ń lanu. Ọ̀rọ̀ kò tó bá lè sọ̀rọ̀ with your belief, everything is okay. So lórí títè ní òjò ni, òjò yìí dẹ̀ ni Ọlọ́run ló dójò. Wàá wá ìjọ tí òjò rọ̀ dáadáa. Ìjọ tí òjò rọ̀ dáadáa. Ìjọ tí òjò bá rọ̀ ó ní reason dáadáa. Wàá wá bọ́ síbẹ̀ ní òhò ọmọlúàbí. Tọrọ fún ọkọ rẹ, tọrọ fún ara rẹ, tọrọ fún ìyàwó rẹ, tọrọ fún ara rẹ, tọrọ fún ọmọ rẹ, tọrọ fún mọ̀lẹ́bí, tọrọ àforíjì. K'Ọlọ́run wẹ̀ mí mọ́, Olúwa wẹ̀ mí mọ́. Gbogbo nǹkan tó ń dà mí láàmú láyé wẹ̀ mí mọ́ Olúwa. Mo nígbàgbọ́ pé o ti wẹ̀ mí mọ́. Gbogbo ẹ̀ṣẹ̀ aráyé wẹ̀ mí mọ́. Gbogbo ẹni tí ayérayé wẹ̀ mí mọ́. Ọkàn mi tó fà sí ìyàwó mi wẹ̀ mí mọ́. Tó bá ní opportunity la ẹnu gba omi òjò mu, mọ̀ pé omi òjò tó mú yẹn gbogbo èyí tí wọ́n ti ṣe sínú ara rẹ ó máa bá ìtọ̀ lọ. Nígbàgbọ́ bẹ́ẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àdúrà gbà. Tó bá nǹkan tó máa wá ṣe ni pé wàá ti get aṣọ funfun ready.
aṣọ funfun wàá ti get ẹ̀ ready. Aṣọ funfun yìí wàá mú as pé spiritual aṣọ ni àbí kó jẹ́ towel yẹn kó wá tóbi dáadáa, mọ̀ pé spiritual towel ni. Anytime tó bá ti wà nínú àdúrà báyìí, nínú purification báyìí, ó ní kó máa lò, wàá máa tọ́jú ẹ̀, wàá dẹ̀ máa fọ̀, wàá máa sá dáadáa, wàá mọ̀ pé aṣọ àdúrà lélẹ̀ mo fi ń gbàdúrà. Yes, wàá sọ pé aṣọ àdúrà ni. Tó bá wá ṣe yẹn tán, ò ní nura, fi aṣọ yẹn fi cover ara rẹ lọ sùn. Tó bá wọ Ọlọ́run, gbogbo ogun tó ń jà ẹ́, o lè borí ẹ̀ lójú oorun. Yes, mo ń sọ eléyìí tó yé yín. Ẹ mọ̀ wọ́rí, lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa wá ṣe spiritual tips lẹ́ẹ̀kọ̀ọ̀kan, nítorí pé mo fẹ́ kí ìgbéyàwó yìí work. Lẹ́yìn ìgbà tó bá wá ṣe lè tán, ẹ̀yin obìnrin, nítorí pé o fẹ́ kí ìfẹ́ ọkọ rẹ mọ́ fà sí ẹ, ó ní nǹkan kan tá à ń ṣe pẹ̀lú apple. Èmi ń sọ ilé fún ọkọ tó ò ní ìdákọ́lẹ̀ òní o. Ọkọ tó ò ní ìdákọ́lẹ̀ tó yẹ pé ìyàwó rẹ̀ kàn ti rùn sí, a ti mọ̀ pé bóyá àlùjànnú kan ló ń dà á láàmú, òun là á fi ṣe lè. But ká pàtí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tí ẹ need láti máa ṣe, like to ask for forgiveness, to cleanse your body, tó bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run tó yẹ. Because I find out pé even àwọn míì bá lọ church, ìkánjú kì í jẹ́ kí wọ́n lè gbàdúrà dáadáa sọ́lọ́run. A tún wá find out pé even táwọn èèyàn míì gan bá kírun, like kánjú kì í jẹ́ kí wọ́n lè sọ tẹnu wọn. But just wá àyè, ó lè mọ jẹ́ òjò tó yẹ yín, ó lè jẹ́ nǹkan kan míì tó nígbàgbọ́ lé lórí. That is what we call spiritual. Like find it in your inner being. Ẹ̀yin tèmi, ó lè jẹ́ wípé nísìn lẹ́dà yìí o, tí mo bá ti mú dání o, gbogbo ẹ̀ ó ṣe pẹ̀lú àṣẹ Elédùmarè tó ti nígbàgbọ́ lé lórí. I'm telling you it's okay. Ẹ wo kíní táwọn èèyàn máa ń wọ̀n bíbí, àwọn kíní wọ́n mọ̀, like in your mind, pẹ̀lú faith, wàá believe pé kai colour yìí is my colour, àti bá dẹ̀ ti wọ̀ everything is okay. Like tí wọ́n bá ṣe bẹ́ẹ̀, wà ẹ́ rí pẹ̀lú faith, ọ̀rọ̀ lẹ máa sọ sí. But number one is God. Ẹ nígbàgbọ́ nínú kan t'Ọlọ́run dá. Tó bá ti nígbàgbọ́ tó ní kan t'Ọlọ́run dá, ó ti parí. Ọ̀rọ̀ ni kókó, ọ̀rọ̀ la fi dálé ayé. Nígbà tá yóò bá ní símọ́ náà, ọ̀rọ̀ náà ni ẹ need láti speak out and láti ní faith. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Okay, ara wa náà dàbí mọ́tò ni. Ara wa is like motor. Ṣóyé yín? So engine ó ní the heart of motor. Tí engine ò bá dá, wá ní mọ́tò knock. Yes, so lórí ọjọ́ point by two, eléyìí máa serve yín bí engine. But ẹ mọ̀ pé nígbà tí a bá wá tọ́jú engine, ẹ wá rí pé àwọn little fault kan wá ń jáde látara battery, látara water pump, látara steering, látara clutch, látara oríṣiríṣi tó wà ní mọ́tò. Yes, nítorí náà àwọn àfẹ́lẹ́ gbalẹ́gbẹ̀ẹ́. Eléyìí ló bá wa tọ́jú battery, tọ́jú clutch, tọ́jú steerings, tọ́jú water pump àti others àtàwọn electrical work tó wà ní mọ́tò. Yes, because tẹ́ bá tún eléyìí ṣe, tẹ́ tún àwọn yẹn náà ṣe, mọ́tò ò ní move dáadáa. Ó tanná díẹ̀, ó paná, ó tanná, ó paná, ó tanná, ó paná. And engine yìí, ebi mo ẹsẹ̀ rá sí ni. What of the steerings, the water pump, the electrical work, the battery, the clutch, gbogbo àwọn yẹn náà òní lè fi wá. Ẹ̀yin tèmi, èèyàn tó bá ti lè mú apps kó mọ̀ pè mí o. Ìwọ tó bá ti mọ̀ pé o lè sanwó, mọ̀ pè mí, because ẹ̀yin náà rí oríṣiríṣi tí mo fi kàn yín. Then èyí tá ti kọ́kọ́ fọ́, o fẹ́ tún ibi tí o fẹ́ gbé bátìrì sí, o fẹ́ tún ṣe. Ibi tó fẹ́ gbé bátìrì sí, o fẹ́ tún ṣe. So ò ní kọ́kọ́ fọ́ ná, kó fọ́ dáadáa, kó sáfìsì ẹ̀, kó lè bá dúró dáadáa. So yé yín, ìdí ẹ̀ nìyẹn, so yé yín. Tẹ́ fi ṣe pé kí ni, tẹ́ fi sanwó. Like seriously, ẹ̀yin kan ti rà ní bóyá 20,000 ní last year. Like do you ti believe pé wàá ṣe lè ra 20,000? No. So ẹ need láti get ready. So tẹ́ bá fẹ́ ra product mi, ẹ pè mí lórí WhatsApp ni. So yé yín, then product Akérèkòrò, màá kọ nọ́mbà wọn náà. Like a lè tọ́jú gbogbo eléyìí kí ojú wa bàjẹ́ náà. A lè tọ́jú gbogbo eléyìí tí gbogbo ìtàn wa dúdú. Àbà ẹ mọ̀ sí yẹn. A lè tọ́jú gbogbo bíbí kó wá sí yàmàyàmà. A lè kí gbogbo ìfowó wa mú wa. Nítorí ẹ̀ lẹ́yìn kí ni la máa fi
Akérèkọ́rọ́ skin ointment ọlọ́run ṣe Èkó làwọn wà. So yé yín ẹ kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo máa kọ lókè, àbí kẹ́ ẹ lọ sí iléeṣẹ́ Akérèkọ́rọ́ gangan ní Òṣòdì BRD Àjàsà ọjà command. So ẹ̀yin tèmi, ìwọ tó bá ti lágbára ìyàwó méjì mọ́ try o. Ìwọ tó ní nǹkan sọ fún mi pé bo ni resources yẹn wà, yes, kò sí resources yẹn lóòótọ́. So you have to make use of what you have at home o. Nǹkan tó nílé, nǹkan tí yàn ní nìyàn ná ní. Nǹkan tá a ní là ń ná ní. Nǹkan tá a ní là ń ná ní. Tọ́jú ìyàwó rẹ, má jẹ́ wọ́n gbà mọ́ ẹ lọ́wọ́. Tọ́jú ọkọ rẹ, má jẹ́ kí wọ́n gbà. Gbogbo tẹ́ wà lọ́dọ̀ ara yín tẹ́ ní like ná ní ara yín, ẹ jẹ́ kí wọ́n dé ta. Ẹ jẹ́ kí wọ́n dé ta. Ẹ jẹ́ kí wọ́n dé ta. Lẹ́wàá mọ̀ pé àṣeyàwó mi àṣe èèní. Àṣeyàwó mi àṣe èèní. Ohun tá a ní là ń ná ní. Ohun tá a ní là ń ná ní. This is on point by two, using my words to help others. Ẹ jẹ́ kí n sọ fún yín. Àwọn èèyàn try láti cop divorce, láti make marriage ọ̀rọ̀ Ọlọ́run ni. Single parent kò kí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. À ń try láti cop marriage, à ń try láti upgrade, à ń try láti cop divorce, àbí à ń try láti upgrade marriage. Bẹ́tà bá ń sọ ilé, ó ní the heart of it, ó ní ìbálòpọ̀. Tẹ́ ẹ bá sọ pé like you are doing nothing. So tẹ́ bá ti rántí pé yes, a fẹ́ hold marriage wa, and maybe ìbálòpọ̀ ó ń affect yín, ẹ dẹ̀ ní lesson, ẹ kàn sí èmi on point by two, ọkọ àti ìyàwó. So ẹ̀yin tẹ́ fẹ́ máa pè mí pẹ̀lú style, tẹ́ fẹ́ máa sọ̀rọ̀ tọ́lọ́run ò bá yín sọ, nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé ẹ uphold ilé yín náà. Like ìyàwó rẹ kó sì wà pa, nítorí pé bí discussion ta ẹ̀ṣẹ̀ parí nísìnyí, ìwọ náà feed that towards her. The next ni pé ọkàn lọ bú obìnrin mi. Ṣé tí wọ́n bá ti lóbìnrin yẹn fún 2 years, ṣé nǹkan tó ṣe é fún ìyàwó alákọ̀ọ́kọ́ yẹn ṣé kò ní mú ẹ? So yẹn òun la nírú discussion báyìí fi ń wáyé láti help marriages. Like ẹ tiẹ̀ má waste time yín láti sọ pé on point kìíní kan jẹ́ ìsọ̀tún. On point lè mọ̀ jù ẹ lọ. This is on point by two, using my words for others. Bye for now.